You are welcome to DriveTV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Time tí ó wọ́n gan àti lóòótọ́ àtàrí kóra kó díẹ̀ tí mo ní mo sáà máa dé gẹ̀ẹ́dẹ̀ sáríà nítorí kó ń jọ ìròyìn ní bí after tí mo lóògùn tó 250 bàdìkà mo sáà rí pé mo sáà ń bọ̀ àwọn ọkọ̀ náà ti dá ọkọ̀ tí àwọn ọkọ̀ ti lọ tán so mo sáà kọjá nínú Kaduna ṣùgbọ́n máa kọjá nínú Kaduna ní tán máa wo aago orí 4:30 something around 1:05 mo lè rò pé ilẹ̀ kùtì máa nù kí n máa lọ ìdílé 10 minutes 12 to 15 minutes. Ẹ kó Kaduna. Tí mo kúrò ní tó gẹ̀ẹ́tì Kaduna wá sí Àbújá àtọ́. Tírélà tó máa wájú mi tírélà Dangote MT ó mú ṣùgbọ́n tó ń lọ dáadáa ìgbà tó dáa nìkan kò wá slow ọ̀tí àti dé kíní mi ilé overtake ẹ̀ mọ́ nígbà pé méjì mo pé kí n lo slow pẹ̀lú ìpàdé ọ̀rọ̀ àmọ́ rẹ̀ ìgbà náà lọ. Ntákan yìí ni pé second point ni mo ṣe bí àwọn sọ́jà mo kò wà lọ́kàn tí wọ́n fi tọ́ọ̀sì dáwà bí tírélà yẹn bí òun náà dúró lẹ́yìn ẹ̀ ojú sórí sọ́jà tó máa ń wà bẹ́ẹ̀ náà lọ bá a lè dúró báyìí àwọn kan ti láì dáhùn síbí wọ́n kà dìde pẹ̀lú torchlight bíi márùn lẹ́ẹ̀kan náà mo ṣe rí ẹ̀ mo ti mọ̀ pé ilé ìwé sọ́jà wọn mo ṣe káwọ́ sókè mo sá kàwá lọ́lẹ̀ Full load. àwa 19 àjọ ẹni pẹ̀lú méjì bàbá. Tírélà tí lọ kọ́. wọ́n ti MT lọ wà wọ́n ṣe ti nípa wà lérò náà fún Àtún wọn kó máa lọ tiẹ̀. wọ́n sì kó wá sí ẹgbẹ́ kan báyìí wọ́n ṣàgbé ẹgbẹ́ wọn gba owó tó wà lára fóònù méjì ní kékeré pẹ̀lú ńlá pàtó kékeré yẹn wọn ò rí 100 yẹn ni wọ́n sáré mú mi wà ní nọ́mbà tó pọ̀ lórí yẹn ó tó ń kọ́kọ́ fún mi problem láti connect yàrá lé 100 tẹ̀lé yẹn ni wọ́n mú mi fi ní kátàmọ́ lọ tó wà ní àárín railway cross àkọjá ìṣíwájú. Lórí railway tí wọ́n ti jiyàn kó yẹn náà. Àkọjá wọn ti jiyàn kó gbà yẹn. Wọ́n ti jiyàn kó gbà náà. Yàrá wà ń bẹ̀ torí wọ́n á fún aláàbò àti tó fún wa rìn ilẹ̀ mọ́ níta àti rìn tílẹ̀ fún mọ́. Rìn tílẹ̀ fún mọ́ ni wọ́n sà kó yín lọ. ilẹ̀ fẹ́ mọ́ náà àti rìn bí 1 hour plus ilẹ̀ sáà ti mọ́ dáadáa báyìí. Ọkùnrin wà obìnrin wà nù yín. Nínú àwọn èrò ní obìnrin ẹyọ kan náà. Obìnrin ẹyọ kan ọkùnrin yẹn tó kù kò sọ́mọ kékeré. Sí ọmọ ìdílé mi àwọn student bá mi tọ́jú ọkọ̀ ọjọ́ yóò so gbàdá débì kan wọ́n tún ṣáàjì wa wọ́n ṣe ṣáàjì everybody again lẹ́ẹ̀kejì after tí wọ́n ṣe yìí wọ́n á ń gbọ́ ohun gbígbà tó pọ̀ nípa àṣemọ́sìn ni wọ́n ń kí wọ́n ti add mọ́sìn sí so àṣemọ́sìn ni wọ́n ń kí ká tó débẹ̀ yẹn wọ́n fọ́ nǹkan mọ́ mi lórí ẹ̀jẹ̀ ti ṣe báyìí bọ̀tí kánú ó ti abẹ́ ẹrun ibi nǹkan ibi ẹnu ọ̀gbọ̀n ilé yẹn ó ṣe bí ẹni tó fẹ́ bí ilẹ̀ bí ẹ̀mí tó bọ̀dùgbà tí wọ́n tó wá cháàjì yẹn tó wá wò mí mo ti ọkọ̀ fẹ́ fi mí lẹ̀ ní mo ṣe á gbọ́ ohun mọ́ ṣe tí ohun tí nígbà tí wọ́n kíkì ọkọ̀ mọ́ agbára mọ̀ pé mọ́ ṣe ni wọ́n kíkì tó pọ̀ ó bí 30 mọ́ ṣe ni wọ́n kíkì. 30 machine nínú igbó. so nígbà wọ́n pé àwọn èkó ni wọ́n fẹ́ gbé bó ṣe tó ní kí n dìde nìyẹn mo lágbàdá fi mọ́ ṣe ìgbé wa dé inú. wọ́n ní Kaduna ibò náà sọ̀rọ̀. so wọ́n ti wá gbé ọ lọ síbi tí wọ́n ti káwọn èèyàn sí tẹ́lẹ̀ nìyẹn. ẹ̀sọ́ náà wà nù igbó ni. kìí ṣe ọ̀nà téèyàn lè mọ̀ pọ̀ náà wà mọ́sẹ̀ yẹn ni wọ́n fi ń la ọ̀nà ibi tí wọ́n gbà lọ báyìí wọn ò ní gbà bẹ̀bọ̀ rí pé ọ̀nà yẹn máa dán ọ̀nà mọ́sẹ̀ ní mẹ́rin pẹ̀lú gbogbo tá à ń gbé inú àpáta ni àpáta máa rà ǹjẹ́ inú rẹ̀ yẹn wà ní wọ́n ṣàkóyún dọ́dọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ so gbogbo ayé mi eré mo kàtẹ́ ń pè eré àwàdà alùpùpù lọ́sẹ̀ kan wẹ́ẹ̀sì làwọn ọ̀bẹ̀ pẹ̀lú kọ́mí wẹ́ẹ̀sì ìgbà tó di Tuesday wọ́n sa àwọn àwa tí a week ọdún tí ó fi dìgbà yẹn mo sì week wọ́n ṣàwà sọ́tọ̀ àjẹ́ ẹ̀rọ àwọn ẹ̀ sá lọ ìgbà tó wá di àárọ̀ Wednesday wọ́n bá ní ọyá káwá náà lájà lọ máa ronú pé ṣé mo sì lè ẹ̀mí mi lè rìn láti ilẹ̀ ìdí láti Kaduna dé Zamfara. àwọn tó kó lọ sí ẹsẹ̀ wọn fi rìn ní. ẹsẹ̀ náà kì í ṣe Zamfara wọ́n parọ́ pé Zamfara ni àwọn lọ inú gbogbo Kaduna yẹn náà níbo tó dènà síbi tí akọ́kọ́ dúró sí. so wọ́n sábà padà gbá wa sí orí mọ́sìn ìdí wa ká tó lọ bá àwọn yẹn náà yóò tó bí 7 hours
tẹ́ fi rìn. tá a fi rìn pẹ̀lú machine torí kò sí wọ́n gba ọ̀nà tó smooth orí àpáta tó gbé agbélé lọ ó gbé machine lọ wọ́n sọ̀kalẹ̀ àtúntò lórí láti gbé alùpùpù sẹ́wọ̀n àbá sí. Wọ́n gbé machine gorí àpáta tó ga. Ẹni tó wà lẹ́yìn machine ò ní jábọ́. Àwa náà la wà lẹ́yìn àwọn náà ń gbé. Àwa wà lẹ́yìn kan náà wà lẹ́yìn tí ó gbé wọn lọ́wọ́ ẹni tó gbé machine náà pẹ̀lú gan. Wọ́n wà gbẹ̀yìn sáàrin. Ẹsẹ̀ yà ni. Àti wà ń bẹ̀ láti gbà yẹn. Ẹ wá bá àwọn yòókù yín bẹ̀ gbà tẹ́ dé bẹ̀. Bá àwọn tí a yín bẹ̀. Àti wọ́n ní ká máa pélé. Bó o níbi tẹ́ ẹ kọ́kọ́ dé sí báwo ló ṣe rí? Ibi tá a rí inú igbó. Gbogbo machine dá. Àkọ́kọ́ yìí wọn lápáta. Ìgbó tí máa rọ̀ ní gbogbo máàtì inú igbó sì ni. Ilẹ̀ ẹlẹ́bà ni kò tí ì sí pé. Ok. Ibi tí wọ́n padà gbé yín lọ́kọ́. Ìgbà tó wà gbé wa lọ ibẹ̀ lójú ti bẹ̀rẹ̀ sí gbà wá ibẹ̀ ní àti bẹ̀rẹ̀ àwọ̀. Inú àpáta ni. Inú àpáta ni. Wọ́n wá ní kẹ́ mọ́ pélé. Wọ́n wá ní ká mọ̀ pélé. Ìgbà táwọn ará lè bá wọn sọ̀rọ̀ pé tọ̀. Kí ni n tó fẹ́ gbà wọ́n láwọn gba 60 million. Lọ́wọ́ ẹ̀yin nìkan lórí ẹ̀yin nìkan. Ibo mo fẹ́ sí dírẹ́bà ní mi. Ibo mo fẹ́ rí. Èmi náà ti bẹ̀yìn òkè ṣe é ròyìn. Àsìkò tó wá ti ní ká pélé wọn. Wọ́n láwọn fẹ́ káwọn ará ilé ọmọ. Fẹ́ ẹwà lẹ́nu ìyá. Ẹwà nínú yẹn kò ní òun. Ẹ tẹ́ ń wò ní o bó ṣe rí kó tó lọ rí o. Ẹ tẹ́ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ òun bó ṣe rí kó tó lọ ní o. Ẹ wo bó ṣe rí báyìí. Bó ṣe rí kó tó lọ rí o. Ẹ wo bó ṣe rí báyìí. So bàbá ṣe wà ń bẹ̀ ni kò sá sí solution kankan. Wọ́n bá tún wò sàwọn ní ká pélé. Àwọn ní ìdíwó ká pélé. Táwọn aráàlú bá ti fẹ́ mọ bẹ̀bẹ̀ ìyá bẹ̀rẹ̀ ni débi pé ìgbà mi tó bá mú fóònù wa màá fẹ́ pé rọ́ọ̀mù nọ́mbà pé mi ò fẹ́ wíṣ láti pélé tí nọ́mbà ò bá lọ wọ́n lè ìyá yẹn lè mọ́ pọ̀ lọ́yà àsìkò tí nọ́mbà bá ti lọ pẹ́ ń bára lé sọ̀rọ̀ báyìí ọ̀lágbára jẹ́ ọ̀lágbára. Ọmọ kí ló fi máa ń nà yín? Sàǹdà ni inú sàǹdà ń tó ọwọ́ mi báyìí sàǹdà. Wọ́n á mọ káàbò yìí ẹ jẹ́ wo. Sílé kan náà kìíní rọ́bà kìíní katapọ́tì ọ̀fẹ́ táwọn ní lójú báyìí. Kí ló fẹ́ ta rọ́bà mọ́ yín lójú? Ọkàn wà náà àwọn tí ọmọ náà wá gan àwọn ọmọdé mi kì í ṣe àgbàlagbà. Àwọn ọmọdé inú wọn. Àgbàlagbà inú wọn bá 15 years. Àsìkò tí wọ́n bá yìnbọn dáadáa ni wọ́n mọ rẹ́rìn. Wọ́n mọ rẹ́rìn. Inú wọn mọ dùn. Ó dáa kí lẹ̀ ń jẹ. Ráìsì ni gbogbo ohun tí mo lò ń bẹ̀rẹ̀ ráìsì làwọn mi. Ẹ̀ẹ̀kan lójúmọ́. Ẹ̀ẹ̀kan lójúmọ́ lẹ jẹ ráìsì. Irú ráìsì wo ni? Ẹ̀wọ̀n ẹni ráìsì ni wọ́n ń gbé wá, wọ́n ń gbé lókà wá, wọ́n ń gbé ráìsì pọ̀pọ̀. Jollof rice ni àbí fried rice? Wọ́n ní àsè oúnjẹ tí wàá sè lọ́tọ̀, títí wọn lọ́tọ̀ ni. Ẹ̀yin lẹ ṣe oúnjẹ fúnra yín? Mo padà ń ṣe oúnjẹ kí n tó kù bẹ́ẹ̀. Iyọ̀ nìkan náà ni. Ẹ jẹran. Owó tí mo lò ní jẹ́ atami ìjókòó. Àtìgbà wo lẹ ti wà ń bẹ̀? March 15. March 15. March 15 lẹ ti wà ń bẹ̀. Ṣé à ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà? À ń gbọ́. Wọ́n fẹ́ lọ iṣẹ́ tó lágbára gan, wọ́n sọ pé ìjọba àwọn fẹ́ jáde. Ìjọ ti rí ìwé yẹn wọ́n ti ń sọ pé àwọn fẹ́ lọ àtàkì. Wọ́n ti kọ́kọ́ lọ. Wọ́n á fún alábọ̀ pé wọlé ní kíní yẹn pé igun ọ̀ràn. Pé àwọn ti mọ táwọn ṣe torí gúúpù wọn ó nípa èrò ó pọ̀ níbẹ̀. Lẹ́bù tọ̀dọ̀ tí wọ́n tọ̀ ní àwọn mìíràn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn mìíràn tó wà. Wọ́n wá jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Àwọn tó padà lọ yà wọ́n ní bọ́ọ̀mù tí wọn. Ṣùgbọ́n tán lọ́tọ́ dé náà wọ́n láwọn ti sọ tí wọ́n ń dùn gan. Wọ́n láwọn ti pé gọ́vnọ̀ Kaduna bóyá. Ẹ free láti sọ ọmọ tó sọ̀rọ̀. N tán sọ ni pé gọ́vnọ̀ Kaduna ni pé wé ni ó sọ àwọn di ọ̀daràn. N tí wọ́n sọ nìyẹn. Ṣé kò jẹ́ kí àwọn òfin ẹnu àwọn jẹ́ bó ṣe wà wọ́n ní tòsí ìgboro. Lọ́tòsí ìgboro nínú ṣe ń bí àwọn. Ṣé wọ́n ń da ẹran wọn lẹ́ran sẹ́ńdà? Wọ́n ní ẹran nítòsí ibi tán kó wa sí but kì í ṣe gbogbo wọn lọ́lẹ́ran torí wọ́n padà lọ tún jẹran náà tí wọ́n lọ anywhere. Àwọn náà tún jẹran kó? Àwọn lọ jẹran kó, wọ́n lọ Niger State lọ everywhere. Inú igbó yẹn wọ́n gbà lọ Sàfàrà lọ wọ́n kẹ́nu wá àwọn òkùn kálukú kò tiẹ̀ lọ tó àwọn ẹ̀sìn. Ṣé swap ni wọ́n ni àbí Boko Haram àbí S-men? Ni mo fi lé pẹ́ mẹ́ta nínú wọn wọ́n ní Boko Haram wà nínú àwọn. Àwọn ìgbàgbọ́ kan tó ń pè àwọn kòkòrò tí àwọn gún kẹta ẹni ti ọjọ́ tí wọ́n. Kí ni wọ́n pa?
inú uniform wo náà ni. àwọn tí wá yẹn jákẹ́ẹ̀tì ni tó jẹ́ long sleeve yóò ní àpò ẹ̀yìn ọ̀là pẹ̀lú wọ́n fi dára wọn wọ́n dẹ̀ ní fìlà tó ní yẹtú ẹ̀fú lórí wa irú fìlà báyìí yóò ní kéré lórí wọ́n kọ nice síwájú ẹ̀. nice NICE tí ó tóbi igun tí wọ́n ní. àwọn táwa wà lọ́wọ́. uniform àwọn kejì ńkọ́. àwọn kejì yẹn kan ni wọ́n wá sọ́dọ̀ wa rí wọ́n rán bí uniform wọ́n ẹ̀ lọ sọ pé ó dàbí aṣọ sójà. àwọn ní aṣọ sójà. gbogbo wọn náà láṣọ sójà. ìjọba tó fẹ́ mú mi yẹn gan aṣọ sójà wọn wọ̀. gbogbo àwọn tó dún títì bí 4 or 5 ni. aṣọ sójà wọn wà inú yìí ti dùn pé sójà lẹ́rí. níjọ́ tí wọ́n mú mi gbogbo wọn náà ní uniform táwọn fẹ́ lọ iṣẹ́ tó lágbára wọn wọ̀ sójà dé. bàtà fẹ́ jáde kan fẹ́ iṣẹ́ tó ní wọ́n sọ fún wa pé báyìí làwọn lọ wọ́n lọ mú yàn nínú ilé nínú Kaduna. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Fulani Kídnäpped. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.